Ààrẹ Buhari lè jẹ́ gbígbé re ilé-ẹjọ́ o látàrí bí kò ṣe tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ gíga jùlọ lórí òfin ìlànà owó náírà tuntun. Afàgùnkẹ́yìn àparò. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò àgbà nílẹ̀ wa SAN Rasheed Adégòkè ti sọ gbangba pé àwọn lè bá ààrẹ Muhammadu Buhari mú nǹkan ńlẹ̀ nílé-ẹjọ́ pẹ̀lú bí kò ṣe tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ gíga jùlọ lórí òfin ìlànà owó náírà tuntun àti owó náírà àtijọ́. Òfin ìlànà owó náírà tuntun ọ̀hún tí ó jẹ́ gbígbé jáde nípasẹ̀ Báńkì Àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà CBN, èyí tí àwọn ènìyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń bu ẹnu àtẹ́ lù nítorí ìnira àìmọ̀ tí ìlànà náà mú bá àwọn ọmọ Nàìjíríà láti bí nǹkan bí oṣù méjì sẹ́yìn. Ìnira ọ̀hún sì pọ̀ jọjọ. Látàrí òfin ìlànà owó náírà tuntun ọ̀hún ló mú kí àwọn ènìyàn ọmọ Nàìjíríà ó kówó náírà àtijọ́ wọn lọ sí ilé ìfowópamọ́ ní ìfojúsọ́nà ìrètí pé wọn yóò gba owó náírà tuntun fún pàṣípààrọ̀ owó náírà àtijọ́. Àmọ́ fún ìyàlẹ́nu, púpọ̀ nínú àwọn ọmọ Nàìjíríà náà ni kò láǹfààní láti rí owó náírà tuntun ọ̀hún gbà. Bẹ́ẹ̀ ni owó náírà àtijọ́ wọn kò tẹ̀ wọ́n lọ́wọ́ mọ́, tí àti rówó lò àwọn ọmọ ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà wá di wàhálà dogun dọdẹ. Kí ló dé? Ohun tó jẹ́ kí ọ̀rọ̀ náà tún le fáwọn ènìyàn ọmọ Nàìjíríà ni pé kí wọn ó tó lè rí owó ná rówó lò, wọ́n ní láti fi owó ra owó náírà tuntun náà nípa sísan owó ìdíyelé láàrin ìdá 10, ìdá 15, ìdá 20 tàbí ìdá 30 nínú ìdá 100 lórí iye owó tí wọ́n bá gbà jáde. Bó ti rí nù, ó burúkú jáì. Látàrí wàhálà owó náírà tuntun náà tó ti mú dé bá àwọn ènìyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló mú àwọn gómìnà ìpínlẹ̀ kan ṣe fa ìjọba àpapọ̀ àti Báńkì Àpapọ̀ ilẹ̀ wa re ilé-ẹjọ́ gíga jùlọ. Àbálọ àbábọ̀ ìgbẹ́jọ́ ilé-ẹjọ́ gíga jùlọ nílẹ̀ wa Nàìjíríà ni pé kí ìjọba àpapọ̀ sì fààyè gbà á kí owó náírà àtijọ́ sì máa jẹ́ ìtẹ́wọ́gbà ní níná àti gbígbà nìṣó títí di ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2023. Láti ìgbà náà tí ilé-ẹjọ́ gíga jùlọ nílẹ̀ wa ti pàṣẹ ọ̀hún ní nǹkan bí ọjọ́ 5 sẹ́yìn báyìí, ìṣèjọba ààrẹ Muhammadu Buhari kò tí ì fèsì wí gbólóhùn kankan lórí ìdájọ́ náà, dépò pé yóò gbé àtẹ̀jáde síta láti darí àwọn ilé ìfowópamọ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní san àwọn owó náírà àtijọ́ jáde. Agbẹjọ́rò àgbà náà ní èyí jẹ́ àìgbọràn sí àṣẹ ilé-ẹjọ́ gíga jùlọ nílẹ̀ wa, tí agbẹjọ́rò àgbà ọ̀hún Rasheed Adégòkè SAN fèsì pé irú àìgbọràn bẹ́ẹ̀ lè yọrí sí fífẹ̀sùn kan ààrẹ Buhari lẹ́yìn tó bá gbé agbára kalẹ̀ ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023. Nígbà tí wọ́n béèrè lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníròyìn pé tí nǹkan kan bá wà gẹ́gẹ́ bí ẹ̀sùn sí ààrẹ Buhari, agbẹjọ́rò àgbà SAN sọ pé àwọn ẹ̀ṣẹ̀ ìyọnikúrò nípò láwùjọ tó lóye nígbà tí èèyàn kan bá ṣe àìbìkítà tẹ ojú ìlànà òfin àti àṣẹ ilé-ẹjọ́ mọ́lẹ̀, àwọn ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ yóò ti gùnlé àwọn ìlànà ìyọnikúrò nípò. Nítorí náà, ààrẹ Muhammadu Buhari ti gùnlé títẹ ojú òfin àti ìlànà òfin mọ́lẹ̀ o. Ó sì ṣeé ṣe kí ààrẹ kojú ẹ̀sùn títẹ òfin lójú mọ́lẹ̀. Èyí ni ìròyìn gbéyẹ̀wò tó ń dé sétígbọ́ àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì Drivetv. Ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa nípa kọ́mẹ́ǹtì yín. Láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn gbéyẹ̀wò wa lọ́lọ́kan òjọ̀kan, ẹ subscribe
sí YouTube channel wa kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Akianabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.